wọn. Ta ló sọ pé betting ò dáa? Tẹ́tẹ́ dá gan, tẹ́tẹ́ máa ń jáwé. Èmi náà ni mo wá jẹun tó ń lo fóònù lábá ẹ̀. Mẹ́rin owó yẹn ti pọ̀ jù. Kí ló dé? Owó gbàǹgbà ló gba díẹ̀ bẹ́ẹ̀ fi ra bí fún yín. Fóònù 80,000 over 80k. Wọ́n bá sọ pé mi náà máa lo fóònù tó báyìí máa nírọ̀ nìyẹn. Owó gbàǹgbà, owó tó wà ní báàgì. Gbogbo ẹ̀yin ọmọge àdúgbò. Ẹ dànù, ẹ gbé lọ́wọ́ mi. Samson. Owó ní ọdún mélòó ló jẹ? Dá mi lóhùn, owó ọdún mélòó ló jẹ? Ọdún méjì. N tó ṣẹlẹ̀ ní wípé the next 24 hours mo fẹ́ kó páàkì mi. Tó o bá fi lè páàkì ẹ̀, àmì páàkì ẹ̀ jáde òun àbẹ̀rù ẹ̀ta. So wọ́n ṣe yẹra fún 80,000. Owó dẹ̀ tún wà ní báńkì, owó wà ní báńkì. Àbí òṣòwò ń bẹ̀ ni? Jẹ́ owó tó wà ní báńkì. Ṣé ẹ fi parọ́ fún iṣẹ́ ní fóònù ọdún gbọ́ ọ̀rẹ́ mi lórí? Mo máa máa chájì ẹ̀ ni.